من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم، وصلاة وسلاما على رسول الله. أما بعد، أيها المستمعون الكرام، السلام عليكم ورحمة الله تعالى وبركاته. àwa sọ̀rọ̀ sọ́dọ̀ Ọlọ́run níbi láburú ẹni ẹ̀kọ́, ẹni òfò, ẹni kàlákà. àwa bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọba Allah subhanahu wa ta'ala, ọba tó jọba lọ, ọba tí ò sírú ẹ̀, ọba mo ṣe tán, ta ni ó bí mi, ta ni ó mú mi, tí í ṣe ọba Allah, la ilaha illallah. lábẹ́ bẹ́ẹ̀, à ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún sẹ́ńlá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn sàhábà al-kiram tó dó lórí kẹ́límà la ilaha illallah. ọlọ́run mọ yọwọ́ ọ̀kẹ́ rẹ̀ kò ní ara ẹnìkọ̀ọ̀kan wa. à ń kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ọlọ́run, ẹ̀yin ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam tí ẹ̀ ń wò mí lórí móhùnmáwòrán ẹnìkọ̀ọ̀kan yín, wípé ìbùkún ọlọ́run, àlàáfíà ọlọ́run ọmọ ọ̀bẹ ẹnìkọ̀ọ̀kan wa gbé. la fi ń sọ wípé assalamu alaikum wa rahmatullahi ta'ala barakatuhu. lẹ́yìn kíkí tí a kí ẹnìkọ̀ọ̀kan wa tán, ohun tí a fi ṣèdánilẹ́kọ̀ọ́ fúnra wa lónìí, òun náà ni kí là ń pè ní dáadáa ṣíṣe. àwọn alárúbá ń pè ní alihisan. alihisan yìí ó jẹ́ ọ̀ranyàn lórí èmi tí mò ń bá yín sọ̀rọ̀, ó sì jẹ́ ọ̀ranyàn fún ẹ̀yin náà tí ẹ̀ ń wò mí lórí móhùnmáwòrán ẹnìkọ̀ọ̀kan yín. nínú ọ̀rọ̀ Al-Qur'an tí ọlọ́run jogún fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ní Kúránì orí 4 ẹsẹ̀ 30 ọlọ́run ní ìrẹ́ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam máa sọ fún gbogbo àwọn àlùmọ̀ rẹ láwọn tó jẹ́ olùtẹ̀lé tiẹ̀, tí wọ́n bọ̀ fófin ọlọ́run àtòfin Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. báyìí bismillahir rahmanir rahim, ọlọ́run ní sọ fún wọn wípé wabdullaha, ẹ máa jọ́sìn fún ọlọ́run, ẹ má jọ́sìn fún ẹnì kankan mọ́. ìyá kan ń bẹ níbì kan, bàbá kan ń bẹ níbì kan, alágbára kan ń bẹ níbì kan, ọlọ́run lẹ gbọ́dọ̀ dán wò. ọlọ́run wa ní verb of command, ìpanilásẹ ni tí wọ́n pè ní fil hamr. ọlọ́run ní wa'budullaha, ọlọ́run lèmi ní kẹ́ ẹ máa jọ́sìn fún. wala tushrik bi shay'an, ẹ sì gbọ́dọ̀ tó mú kankan míì pẹ̀lú ọlọ́run ọba láti fi máa wọ́ orogún pé ọlọ́run ọba kan lélẹ́yìí, eléyìí ní Ọ̀ṣun, eléyìí ní kinní kan, ọlọ́run lẹ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀. ọlọ́run á pé wa bil walidayni ihsana. bákan náà, àwọn òbí wa méjèèjì, ọlọ́run ní ó dọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa o, ká máa ṣe dáadáa sáwọn òbí wa. gẹ́gẹ́ bí ẹ ṣe máa àkọ́rí ìbánisọ̀rọ̀ wa lónìí, gbọ́dá lórí dáadáa ṣíṣe. ọlọ́run ní wabil walidayni ihsana. ọlọ́run láwọn òbí ẹnìkọ̀ọ̀kan wa, bàbá ni o, màmá ni o, òbí lòbí ń jẹ́. ọlọ́run ní ká máa ṣe dáadáa sí wọn, àtàárọ̀ wọn, àtọ̀sán wọn, àtàlẹ́ wọn. gbogbo táwọn òbí wa bá fẹ́ ká ṣe kí ni o, ká máa ṣe ẹ̀tọ́ wọn fún wọn léyìí tó bá bá òfin ọlọ́run mu àtòfin Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ọlọ́run wá dàn pé wàbí zil kórìbà, gbogbo àwọn arádùúgbò wa tó dá àwọn kó lè bọ wa, both Muslim and non-Muslim, ọlọ́run lè tó bá jẹ mẹ́tọ̀ ẹnìkọ̀ọ̀kan wọn, ẹ jẹ́ ká ṣe fún wọn. tẹ́ bá ń ṣe ìyàwó, ẹ jẹ́ bá ara sọ ìyàwó. bí wọ́n bá bímọ, ẹ jẹ́ àjọ fún wọn. bí wọ́n bá ń sílé, ẹ jẹ́ àánú òfin dúndùn wa, ẹ jẹ́ ká ṣe fún wọn. tọ́lọ́ wọn fún aláǹfààní, àpò ìrẹsì ni o, àpò odi màálù kan ni o, èlùbọ́ ni o, ẹ jẹ́ á ṣe fún wọn. lára tọ́lọ́ ń pa á láṣẹ láti lè máa ṣe, òun náà ni kí mùsùlùmí